wọ́n flag show mi ni o kí ló dé ẹ̀yin ọkùnrin ṣára ń ta yín ni nígbà tẹ́yin ń ṣe tiyín ní last week àṣà sọ̀rọ̀ hello ẹ̀yin ọkùnrin ṣára ń ta yín ni hello ẹ kálẹ́ ṣẹ́yìn lálẹ́ àbí ẹ kálẹ́ mà o ṣẹ́yìn níyà ẹ lọ́kọ ńlé mo lọ́kọ o ẹ dẹ̀ tún lálẹ́ Ọlọ́run ò jẹ́ kí n lálẹ́ o okay kí lẹ wá fẹ́ bá wa sọ mo kàn gbádùn prógráàmù yẹn ni mo like bó ṣe ṣe mo like inú mi tiẹ̀ ń dùn bẹ́ ṣe ń bá wọn sọ̀rọ̀ lórí àwọn ọkùnrin yẹn ẹ ṣé ìyá mi ẹ ṣé gan because wọ́n flash phone wọ́n flag ẹ ní o wọ́n flag ẹ máa press love ẹ̀yin náà máa kọ̀ dúró síbẹ̀ máa press love ara ń ta àwọn kan kí ló dé tẹ̀ ń flag ẹ̀ kí ló dé tẹ̀ ń flag ẹ̀ ṣe bá wá kọ́gbọ́n ni kí ló dé mo round off ẹ̀ ń sìn mo máa pé kí ló tẹ̀ ń flag show yẹn hello ẹ kalẹ̀ ṣó yóò ṣe ṣó ọkùnrin àfẹ́ opinion ọkùnrin lálẹ́ kìí ṣe kó ṣó ọkùnrin lálẹ́ yìí àfẹ́ ṣó ọkùnrin àfẹ́ opinion yín lálẹ́ yìí okay obìnrin ló ní ṣó yìí lálẹ́ yìí kẹ́yìn ọkùnrin kọ́gbọ́n ni ẹ máa bá mi press love ẹ máa bá mi press love hello náà ti ní ká ẹ gbóhùn sókè ìyá mi mo ti try láti pè dá wọ́n flag show yìí ni kò wọlé ni wọ́n flag show yìí ni mo kàn fẹ́ make it quick ṣẹ́rí nǹkan tó máa ń fà gbà mí ṣẹ́rí gbà tèmi máa bẹ̀rẹ̀ sí ní yàlè tó mi ìnálè right down gbà tí máa bẹ̀rẹ̀ sí ní yàlè wàhálà àwọn fámílì ọkọ pọ̀ fámílì ọkọ wàhálà wọn ti pọ̀ jù ọkọ àgbé tiẹ̀ wá ìyá ọkọ náà àgbé tiẹ̀ wá ẹ máa ń gbàgbé tóbìnrin gan tó wọlé ọkọ ti dùnú àtayọ̀ ń pé ọkọ mi máa ṣoríire mo máa bímọ mo máa nífọ̀kànbalẹ̀ ọmọ á gbàgbé ọmọ á máa dààmú èèyàn ṣé ẹ bóyá wà. 2, 3, 4. hello. ọkùnrin tó lóko lábẹ́. anyway ẹ jẹ́ kí ẹ má jẹ́ máa ṣe part 2 show yìí ó ga o mi mọ̀ para ń tẹ̀. hello àǹtí Yinka. hello ṣẹ́yìn lọ́kọ. hello ṣe lọ́kọ. èmi ò lọ́kọ o mi lọ́kọ mọ́ o. kí lẹ wá pè fún. mo enjoy ẹ ní in fact ó ń ta oríṣiríṣi èèyàn lára lálẹ́ yìí. ẹ ṣe yìí. nǹkan tójú mi tẹ̀ ti rí tèmi fi kúrò lé ọkọ kò ń ṣe nǹkan kékeré but in fact àwọn. ẹ̀yin ọkùnrin bóyá kẹjẹ́ kí n kọ parí show yìí ẹ̀yin ọkùnrin ẹ má wà offended honestly ẹ jẹ́ kí kíní kó jẹ́ bí corrective measure fún yín ẹ dẹ̀ jẹ́ kó ẹ lọ reflect over ẹ rí wípé àwọn obìnrin ò tiẹ̀ care mọ́ wọ́n ti ń sọ tinú wọn síta and sherry field tí mo wà a ní nǹkan tó ń pè bí mo ṣe sọ lẹ́ǹkan a ní nǹkan tó ń pè ní protective factors and one of the protective factors ó lè jẹ́ àlè tí obìnrin yàn because I rather have a woman kó ní sanity ẹ̀ ju wípé kó ya wèrè lọ sínú marriage tó bá jẹ́ wípé nǹkan tí obìnrin rí as protective factor ní ọkùnrin tó ń rí yàtọ̀ sí ọkọ ẹ̀ I will support such women mi ò lẹ́tọ̀ọ́ láti sọ pé kó má ṣe tí bá sọ wípé kó má ṣe hello ma èmi mo ń try láti pè yín lẹ́kọ̀ọ́ hello ṣe bẹ́ẹ̀ kí lẹ fẹ́ sọ. hello gosh. tí bá advice against ẹ tí mo wá sọ wípé kó má ṣe tó dẹ̀ jẹ́ pé kinní yẹn ló lè jẹ́ kó ní mental stability tó jẹ́ pé kinní yẹn ni ò lè jẹ́ kó kú tí n bá stop ẹ̀ tí ó wá lọ kú bóyá tí ìfẹ́ yẹn bọ́ lọ́wọ́ ẹ̀ tí ò rí ìfẹ́ at that time mo lè lọ sẹ́wọ̀n lórí ẹ̀ tó bá lè establish fact pé ó yẹ kí n wà níbẹ̀ fún mo mọ̀ wípé kinní yẹn ó jẹ́ protective factor fún ṣùgbọ́n mo discourage ẹ̀ àbí mo go against ẹ̀ mo fẹnu ṣátà ẹ̀ wípé mo mọ̀ pé kinní yìí o protective factor ló máa jẹ́ fún ṣùgbọ́n mo wá go against ẹ̀ mo dẹ̀ jẹ́ kó kú
mo lè lọ sẹ́wọ̀n lórí ẹ̀. I'm telling you. Wọ́n lè gba pin padà lọ́wọ́ mi tí bá ti gba pin lórí ẹ̀. So, èmi ò ní discourage any woman that sees another bóyá ó rí ọkùnrin mi, bóyá ó wà in pain in marriage, ó wá rí ọkùnrin mi as a protective factor tí ò ní jẹ́ kó ya wèrè, àbí protective factor tí yẹ pé tó bá rí anything tó máa health, mental stability and mental health only protective factor. To bá rí kíní as protective factor, it is not in my jurisdiction to say no or to deny such person. Hello? Hello. Mama, baba, ètò yìí ò ń ṣe fọ́kùnrin. Kò ṣe fọ́kùnrin, ẹ tẹ̀ tún wá ń gbọ́ mi. You understand? Mi ò ní right láti sọ wípé no, tó bá jẹ́ pé nǹkan tó máa help mental stability ẹ̀ nìyẹn. Let me tell you. So, nǹkan tí mo kàn wá láti wá create awareness fún yín, and wọ́n ní mo ti sọ ti tèmi, ẹ pick nǹkan tẹ́ bá máa fi change. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ̀lò ẹ̀ka lẹ ṣẹ́yìn lálẹ́. Àti ẹ̀ka mi lálẹ́ o, ọmọ ìṣẹ̀fẹ́ mi báyìí ni o, orí ìrònú gan ti fẹ́ sọ wá di wèrè sínú ilé. Ó ga o. Ó ga o. Hello? Hello. Ẹjọ́ sọ́kùnrin ló ń sọ̀rọ̀ àbóbìnrin. Hello. Ó kà ní àfọ́kùnrin lórí show yìí lénìí. Àfọ́kùnrin. Ṣó ti yé yín, anything tó bá máa protect mental stability obìnrin yẹn, I have to be in support. So ẹ má sọ wípé ṣé ẹ ń support àlè ni, ṣé ẹ ń ṣe kíní yẹn ni, ẹ lọ work on yourself, ẹ make kíní, ẹ lọ reflect over this show, ẹ lọ show yìí as a corrective measure, ẹ jẹ́ kí show yìí kó bà yín lẹ́rù, because ẹ wò ọmọ àlè ó máa pọ̀, ikú òjijì ó máa pọ̀. So you go and reflect over this show, and kẹjẹ ẹ lò as your corrective measure, ẹ lò láti change a lot of things, láti correct some things about yourself tí àwọn obìnrin mi. Hello? Hello. A ní àfẹ́ ọkùnrin lórí show yìí lénìí, àfọ́kùnrin. Ṣó ti yé yín, ẹ má sọ wípé òṣìṣẹ́ oníkíní kan. And I want you to know something. A lè máa dárúkọ Oko àti Òbò ní orí platform yìí. Èmi ò fi Oko àti Òbò mi ṣeré. My show is educative, and I take pain. I go extra mile to present my show to my people, to give you nǹkan tó wà tó ní quality. I won't just come kí wá máa sọ̀rọ̀ kí máa mú àtàmọ̀. Gbogbo yín lè ní mo mọ̀ pé ọkùnrin mi ò ní lè sùn lálẹ́ yìí. Ọkùnrin mi ò ní lè sùn lálẹ́ yìí. Ọkùnrin mi á lè máa suspect ìyàwó ẹ̀ lálẹ́ yìí. Má wò pé ìyàwó ẹ̀ kò sí lára àwọn tó sọ̀rọ̀. Nínú àwọn nǹkan tí àwọn èèyàn sọ, reflect ìwà tó bá jẹ́ tiẹ̀ nínú ẹ̀, lọ yọ dànù. Omo reason mi ò ní kó yọ dànù, because some men àwọn ọkùnrin kan wà arrogant, wọn care. Reason tí mo ṣe fẹ́ kó yọ dànù ni wípé Ọlọ́run má jẹ́ ká kúkú òjijì. 7, 8. I'm not apologetic. 7. Hello? Hello? Hello, ya. Ṣẹ́yìn lọ́kọ ṣẹ́ lálẹ́. Hello? I really want to. Mo ní ṣẹ́yìn lọ́kọ ṣẹ́ lálẹ́. I'm a single mother, but hello, Shab. Ṣó ti yé yín, ẹ má wà mi ò wà apologetic. I'm just trying to mo ń sell kíní fún yín ni wípé ẹ má wo show yìí ò ṣe ṣeré. This is a very serious, mind-blowing situation. Ẹ má wo ipe ṣeré. Go and watch that show over and over again and reflect. Ẹ̀yin òbí tẹ́ ní ọmọ ọkùnrin tó ti ń dàgbà, ẹ wo show yìí kẹ́ reflect over ẹ̀, kẹ́ fi kọ́ àwọn ọmọ yín. Nítorí pé obìnrin tí ò bá wà happy nínú ilé, ó dangerous fún ọkùnrin. Gbogbo ẹ̀ lẹ ti gbọ́ àwọn nǹkan tí ẹ gbọ́ níbí báyìí, kò ṣe pé bóyá èmi ni mo sọ. Àwọn èèyàn ló sọ jáde, and from the abundance of mind, mouth speaks. You know what I'm talking about. Ẹ gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ jáde. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Òbí tí ò tí àwọn ọmọ ẹ̀ tó ti bímọ. Hello? Abundance of mind. I'm just going to switch off this phone. I'm tired of this show. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ wo show yẹn kẹ́ wò over and over again. I don't know why the show was flagged.
I'm not sure if I will still have that one on again because kò tiẹ̀ fún mi láyè láti save it. Wọ́n kàn flag ẹ̀ dànù ni. Mi ò búyàn. À ń ṣe educative show ni. And you will know, mo sọ fún yín pé Ọlọ́run má jẹ́ kí kànga mi kó gbẹ. I will come again with another interesting topic. As long as Ọlọ́run bá ṣì wà, ọpọlọ àti ọgbọ́n kò ní tán lórí. And this is a lesson. Tẹ́ bá ti rí mi tí n bá ti fi update sórí kíní kẹ́ ti mọ̀ pé Yínká tún ti dé alára gbà yìí dá ó tún ti gbọ́ nǹkan. So this is just an eye opener for people. This is an eye opener for people. Please learn your lesson. Ọlọ́run ní jẹ́ ká kúkú gífà. And this is not for married couple alone. Even àwọn òbí tí wọ́n ní ọmọ ọkùnrin ẹ jẹ́ kó ọmọ yín ọkùnrin kó wo show yìí ẹ fi kọ́ ẹ bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ kó wò ó as long as tí ò bá kí show wà under age ẹ jẹ́ kó wò ó kẹ́ wá gbé jókòó kẹ́ wá bá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ̀yin òbí tẹ́ ti ní ìyàwó tó ti tẹ́ ti ní ọmọ ọkùnrin tó ti fẹ́ yàwó láti wákàtí ìlọ ẹ lọ máa tọpinpin bí ọmọ yín ọkùnrin ṣe ń treat ìyàwó ẹ̀ kẹ́ ti mọ̀ wípé ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfunra. Ìwọ òbí ìwọ ìyá tó máa ń gbé sí ẹ̀yìn ọmọ ẹ ọkùnrin against ìyàwó ẹ̀ tí wàhálà bá ti ṣẹlẹ̀ ojú ìyàwó ọmọ ẹ ni kò máa wá torí ọwọ́ ẹ̀ ni ẹ̀mí ọmọ ẹ ọkùnrin wà. Má gbé sí ẹ̀yìn ọmọ ẹ ọkùnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ láti wákàtí lọ change attitude ẹ láti ìsìn lọ báyìí bẹ̀rẹ̀ sí ní change. Tó bá ti jẹ́ the type tó instigate ọmọ ẹ ọkùnrin against ìyàwó ẹ̀ lọ change láti sin lọ ọmọ reason torí Ọlọ́run ò ní jẹ́ kó ọmọ wa kúkú gífà. Ẹ gbọ́ nǹkan tí obìnrin kan sọ tó wà valid. Ó ní òun lè mú ní kọ̀rọ̀ kó ń kí orí ẹ̀ mọ́ ògiri kó kú. Ọlọ́run máa sọ pé domestic accident ni kò ní sẹ́ni tó wà bẹ́ẹ̀ gbà tó ń pa. And it could happen. Ẹgbọ́n tó ní òun sọ pé tó bá tẹ̀ máa rẹ́ni tó ń rìn lọ èmi náà tí mò ń béèrè àwọn question yẹn mo fẹ́ mọ̀ the extent tí àwọn people yẹn feel bitter tó but èmi o Olúyínká tí n bá rí tí ọmọ obìnrin bá fẹ́ yàlè tí mo dẹ̀ rí pé protective factor ẹ̀ ni I have no right. In fact I hold such a woman a duty of care. Ma support ẹ, ma encourage ẹ, as long as tó bá ma enhance mental stability ẹ. I will do that. Tí ọmọ obìnrin bá fẹ́ kúrò ní ilé ọkọ ẹ, this is not sentiment. Tó bá sọ fún mi pé Aunty Yinka remaining in this house, I'm going to run mad. I will call in the police. Nǹkan tó bá ń fà àwọn police máa heart on nìyẹn. Pé kọkùnrin yẹn tiẹ̀ ṣe excuse ẹ. That is the duty of care tí mo owe anybody. Tó bá dẹ̀ jọkùnrin náà ni. So I beg you in the name of God, go and reflect on this show. Reflect over this show. Please don't just put it in archives. Tó bá wù yín gan download ẹ kó keep ẹ kó fi máa ran àrọmọdọ́mọ ẹ. And this is a lesson to you all. Stop criticizing destructively anytime tẹ́ bá rí wípé mo post nǹkan ẹ farabalẹ̀ kẹ́ tí ẹ gbọ́ nǹkan tí show máa sọ ná kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní máa judge. Till I come your way again with another interesting topic, I just want to say a very big thank you. Ẹ rí wípé mi ò ṣe any advert lẹ́ni because show you go more than advert. Part 2 lélẹ́yìí. Àtún wá ṣe mo ti ṣe update kan síta. Àtún wá ṣe yẹn. So tí bá tún rí wípé bá tún rí pé ó tún yẹ kí n tún ṣe another part of this show. Àtún ṣe a ò ní yé kọ́gbọ́n lórí ìkànnì yìí. Till I come your way again, I sign off. Thank you so much and bye for now.